orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run tó ní gbogbo ipá àti agbára. Agbéga ṣe ń lọ́ba ìsorí pẹ̀yìn ní Ọlọ́run. Àyìntàn nígbà fi wá sílẹ̀ bàbá gba ọpẹ́ wa. Aláṣẹ ọ̀run gba ọpẹ́ wa. Ọlọ́run tó ń jẹ́ mi dáríjì wa. Ẹ yà wá sí mímọ́. Ẹ ṣàánú fún wa o. Lẹ́ni ọjọ́ ìsinmi, Ọlọ́run fún ọkàn wa ní ìsinmi. Ọlọ́run fún wa ní omi ìfọ̀kànbalẹ̀ fún wa. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́. Àánú Júdà kó bí ayé wa wò. Àánú Júdà kó wá ayé wa rí. Lọ́sẹ̀ yìí ká ní testimony. Ká ní ẹ̀rí tó dájú. Jésù alágbàmì. Ìyá wa, èmi àti ẹ̀fẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà ọ̀rọ̀ pàtàkì kan tó wọ́n ti ń ṣe àwọn èèyàn bákan torí tá a bá wo ìran kan tá à ń pè ní ìran wọ́n máa ń ríran sẹ́lómi pé ẹni yìí ó máa là láyé o, ológo ọmọ ni ó máa rógo ẹ̀ lò kó lọ ṣàwọn kankan báyìí ọ̀nà máa ṣí ó dẹ̀ máa ṣe. Èmi ti rí èèyàn kan rí tọ́jú ràn bẹ́ẹ̀ sí ó ṣe àmọ́ kò tí ì rógo yẹn lò tí Ọlọ́run fi pè sọ́dọ̀. Ṣé ká ní ìran yẹn ò jiná tó náà àbí sábàbí kan ni àbí kí ló lè fárá àwọn kan báyẹn? Ẹ ṣe olóòtú, ìran wà, ṣe understand, ìran wà tó confam. Ẹ jẹ́ kí n sọ pé kò sí wòlíì tó ń sọ ìran èké lọ́dọ̀ tèmi. Kò sí wòlíì tó ń sọ ìran èké, ṣùgbọ́n ogun ìdílé lágbára, ogun ìdílé dẹ̀ wà o. Ẹni tí wọ́n fún ní mẹ́sẹ̀gì pé ó yá ṣe báyìí ṣe báyìí, èmi gbàgbọ́ pé tí wòlíì ò bá rí wòlíì ò ní sọ. Ẹ understand, ẹni tí wọ́n ní kó ṣe léyìí ó máa mókè tó wá ṣe nǹkan yẹn tí ò mókè, ẹ jẹ́ kó padà sílé kó lọ yẹ̀ wò kí ló ṣẹlẹ̀. Ogun àtiléwá ni o, ogun àtiléwá kẹ̀ ní agbára. Ogun àtiléwá ogun tó lágbára ni. Téèyàn ò bá lè gbàdúrà dáadáa kó dẹ̀ gbìyànjú kó tó ń dẹ̀yìn ó máa ń lọ fàdíẹ̀ o. Kò sí wòlíì tó ń sọ̀rọ̀ èké o, ṣùgbọ́n àgbékalẹ̀ la ní jura wa lọ. So báà ní ìṣe jẹ́ nìyẹn. Ìyá wa, àwọn kan tẹ̀ tún máa ń ní pé kádàrá ò ṣe yí, àwọn kan tún ní pé àdúrà tún lè yí kádàrá padà. Àárín méjì yẹn ẹ tún bá wa yànnà náà ẹ bá wa tọ́ bọ̀. Ṣé rí Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ o, ó rí bẹ́ẹ̀ kò dẹ̀ tún rí bẹ́ẹ̀. Ṣé rí kádàrá tí èèyàn sì gbé wáyé pé kádàrá tó ń gbé wálé ayé yìí o, òun wá ṣe rere ni, òun wá jẹ́ èèyàn ni. Tí ogun ilé nígbà tán wá bí tán tí ogun ilé wọn wá yí kádàrá yẹn padà. So ogun lè yí kádàrá padà. Ogun lè yí kádàrá padà o. Ogun lè yí kádàrá padà. Ṣùgbọ́n kádàrá téèyàn gbé wá yẹn àti kọ́ pé wá ṣe rere ni. Ṣùgbọ́n ṣe mọ̀ pé nípa ìbìkítà àwọn òbí wa nígbà yẹn tẹ́ pé wọn bìkítà ọmọ pé èèyàn ń jáde fọmọ, èèyàn ń gbàdúrà fọmọ, èèyàn ń fi kan kú kan lórí ọmọ, ó possible kó gun ìdílé èèyàn yí kádàrá padà. Ìyá wa, a ti wà lọ́dún 2026 báyìí, kí gan lẹ ní fáwọn aráalé ká tó wá wọ ìbéèrè mi? Lórúkọ Jésù ló dára fún mi. Ọdún tá a wà yìí ọdún ògo ló máa jẹ́. Ọdún àánú ló máa jẹ́. Ọba agbára dẹ̀ máa fi àánú bá wa rìn. Ṣùgbọ́n mo rí ìran ńlá kan, mo rí pé ìràwọ̀ ńlá kan máa já. Bẹ́ẹ̀ ni o, mo rí ìran yẹn mójúmọ́ èní. Mo rí pé ìràwọ̀ ńlá kan tó lókìkí máa já ní Nàìjíríà tá a wà yìí. Lórúkọ Jésù ibi ò ní bá wa. Bí mo ṣe ríran yẹn mo gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ o, torí kò síyàn tó gbàdúrà kó lógo ìdílé òun ó kú. Gbogbo ẹnikẹ́ni tíráwọ̀ ẹ̀ bá fẹ́ já kọ́lọ́run kó jọ nínú àánú ẹ̀ kó má jẹ́ kí Sátánì pa wọ́n lẹ́kún. So bí àárín yẹn ṣe rí nìyẹn. Ṣùgbọ́n ọdún yìí ọdún ògo ló jẹ́ o, ọdún àánú ló dẹ̀ jẹ́ fún èèyàn tó bá lè gbàdúrà dáadáa. Ìyá wa, ẹ ríran gẹ́gẹ́ bí Olúwa fi hàn yín pé ìràwọ̀ ńlá kan máa já. Àwọn tó dẹ̀ wọ́n fọ́nrán yìí báyìí sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ní ọmọ tó jẹ́ ìràwọ̀ ńlá láti má pààyà wọn sókè. Kí ni ohun àbáyọ tí wọ́n lè lọ ṣe àbí tó lè pè yín fún láti má jẹ́ kó jẹ́ àtọ̀dọ̀ wọn ló máa ti ṣẹlẹ̀? Àbẹ́ni tó bá fẹ́ pè náà pé ìran ńlá pé alágbára yẹn ìràwọ̀ ńlá yẹn kò gbọ́dọ̀ já, báwo gan-an ṣe lè kọ̀ sí, kí náà lè kọ̀ sí yín fún, kí ni nǹkan tó lè ṣe tó jẹ́ ọ̀nà àbáyọ? Lórúkọ Jésù yóò dára fún wa olóòtú, àdúrà wa ó gbà, ní jẹ̀bàjẹ́, ológo ìdílé wa ò ní wọmi. Ṣé rí tí nǹkan bá rí bẹ́ẹ̀ yẹn oníkálùkù ló mọ̀ bóyá òun ní ògo ní ìdílé òun, òun ní ìràwọ̀ nínú ìdílé òun, tí mẹ́sẹ̀gì yẹn bá bá òun wí wọ́n lè ṣe sàárà lórí ẹ̀, wọ́n lè gbàdúrà lórí ẹ̀. Ẹ understand, tó bá rí ọmọ yẹn wọ́n lè lọ ṣe ìràpadà fọmọ yẹn, wọ́n lè ṣáájò lórí ọmọ yẹn.
ẹ understand lórúkọ Jésù ibi ò ní bá wa kò sẹ́ni tó mọ ibi tí nǹkan yẹn ti fẹ́ ṣẹ̀ ṣùgbọ́n mo rí pé ìràwọ̀ yẹn já. Ìràwọ̀ ńlá gidi gan dẹ̀ ni. mo rí pé ìràwọ̀ yẹn já. mo dẹ̀ gbàdúrà pé Olúwa ògo ìdílé mi má jẹ́ ó kú o ògo àgbáyé má jẹ́ ó kú o ológo ìdílé mi àti yín lórúkọ Jésù kò ní wọ mi tó bá fẹ́ pè mí wọ́n lè pè mí sórí 081 644 9311. ìyá wa ìbò ọdún tó ń bọ̀ ẹjẹ́ àti mẹ́nu bà torí pé a máa tó dìbò èmi báyìí ẹ sọ tẹ́lẹ̀ pé ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀ àmọ́ ó máa wùwà kẹ́tù bá wa fojú inú wò pé tá a gan ló fẹ́ wọlé torí a gbọ́ pé bàbá wa ń bọ̀ dé ń bọ̀ padà àti gbọ́ pé bàbá wa Sanwó-Olú náà ti fẹ́ lọ padà ẹ̀gẹ́ àwa mọ̀ ta ló fẹ́ wọlé. mo sọ nínú fọ́nrán tó kọjá mo ní Ọlọ́run ti mìíràn tó fẹ́ wọlé ṣùgbọ́n èrú máa wà nínú ẹ̀ ẹ understand Ọlọ́run ò sọ fún mi pé ẹni báyìí ló fẹ́ wọlé nǹkan tẹ́mi ò bá dẹ̀ gbọ́ èmi ò ní sọ Ọlọ́run ò sọ fún mi pé lágbájá báyìí ló fẹ́ wọlé ṣùgbọ́n mo rí pé lórí ìbò yìí ìtàjẹ̀sílẹ̀ máa wà o ìtàjẹ̀sílẹ̀ á wà o ṣùgbọ́n Nàìjíríà máa padà dá. Nàìjíríà máa padà dá ẹ̀kọ́lẹ̀ Nàìjíríà máa dá lọ́dún yìí àbọ̀dún tó ń bọ̀ àbí láìpẹ́. láti ọdún yìí lọ ìyípadà máa dé bá Nàìjíríà bẹ́ẹ̀ ni tá a bá fojú inú wò a rí pé kó ti wálẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni a rí pé bó ṣe lè tẹ́lẹ̀ níbi 2 years ago a rí pé ó ti dẹ̀ díẹ̀ ọdún yìí máa yàtọ̀ ọdún yìí máa yàtọ̀ ọdún ìtura lọ́dún yìí ọdún àánú lọ́dún yìí Ọlọ́run fẹ́ fi àánú bá wa rìnrìn àjò lọ́dún yìí ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa ni kán kíyèsára nǹkan tí ọwọ́ wọn ò tó kán má lọ fi gọ̀ǹgọ̀ fà kán má sọ ẹ̀mí wọn dànù lójijì. káwọn ọ̀dọ́ kọ́ kíyèsára kán ní kíyèsára dáadáa nǹkan tí ọwọ́ wọn ò tó kán má lọ fi gọ̀ǹgọ̀ fà. ìyá wa orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti rí lè ní báyìí àwọn kan ní ibi tó bàjẹ́ dé ọwọ́ ìjọba ni àwọn kan tún níbi tó bàjẹ́ dé ọwọ́ àwa ara wa ni. ẹ mélòó ni ìjọba fẹ́ ṣe mélòó ni ìjọba fẹ́ ṣe àwa ara fúnra wa là ń ba gbogbo ẹ̀ jẹ́ ṣe ti rí ìgbàgbọ́ wa ni wípé bóyá ìjọba ló bàjẹ́ àwa fúnra wa gangan là ń bàjẹ́ mélòó ni ìjọba fẹ́ ṣe nínú ẹ̀ ẹ jẹ́ ká wo mélòó ni ìjọba fẹ́ ṣe nínú ẹ̀ fúnra wa là ń nira wa lára díẹ̀ ní tìjọba nínú ẹ̀ Ọlọ́run nìkan ló lè wá tó lè wá tún ìlú ìṣe tí ọ̀kan bá lóun máa ṣe òun ní kálukú máa roko sọ́dọ̀ ara ẹ̀ ní o tí ọ̀kan bá ní kóun tó bá débẹ̀ ń sìn ẹ máa tepo ní 5 naira ẹ má jẹ́ ń tàn yín tóun náà bá débẹ̀ ó máa kọ́kọ́ lé kokoko ná Ọlọ́run nìkan ló lè túnṣe èèyàn ò lè túnṣe o. ìyá wa lọ́dún tá a wà yìí gẹ́gẹ́ bí ti nípa ọdún ayọ̀ ni ọdún ìdùnnú ni ọdún ìbùkún ni bẹ́ẹ̀ sì ni àwọn kan máa tún wà náà tẹ́ pé ó máa tún rí bákan lọ́dọ̀ wọn náà àmọ́ èmi àtẹ̀yìn àtàwọn aráalé ó wù wá kí Ọlọ́run nínú ọlá ẹ̀ kó jẹ́ kó rọ̀ fáwa náà kárí ìdùnnú kárí ìbùkún yẹn àmọ́ bẹ́ẹ̀ náà tún ní pé ọwọ́ tó bá dilẹ̀ ní kíní kan bẹ́ẹ̀ ni so a sì tún gbọ́dọ̀ gbìyànjú lára àwọn ìgbìyànjú wo gan-an ni ó wà lọ́dọ̀ tiyín tó dájú táwọn èèyàn tún lè kàn sí ilé lórí nínú ọdún yìí tí ìgbésí ayé wọn máa fi nítumọ̀. lórúkọ Jésù yóò dára fún wa àdúrà wa yóò gbà ayé wa ò ní takú sójú kan mo sọ nínú fọ́nrán mi tó kọjá mo ní tí wọ́n bá ní téèyàn bá ń ṣe yà láwù kó máa ṣe yàyàsẹ̀ tó bá sọ fún ẹ pé ẹ wà á mókè wà á rá láàánú tó dẹ̀ jókòó sínú ilé tó bá ní àánú máa wá ẹ rí ẹnìkan máa gbé ẹ dìde tó dẹ̀ jókòó sínú ilé tó try láti move on síwájú èèyàn tó ń wá àánú tó jókòó sínú ilé ṣé nílé ló ti fẹ́ rí ó dàbí ẹni tó ń wáṣẹ́ ni tó dẹ̀ jókòó sójú kan ṣé wọn á múṣẹ́ bá ní ṣèbó máa jáde ni ṣùgbọ́n èèyàn tó ti mọ̀ pọ́jọ́wájú òun da pẹ̀lú ìgbìyànjú ni o Ọlọ́run ò kọ́ àjò Ọlọ́run ò ní ká má lọ ṣe o Ọlọ́run ò ní ká má lomi o Ọlọ́run ò ní ká má ṣiṣẹ́ àánú sára wa o Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún wa o ẹ understand iṣẹ́ àánú òróró àánú pẹ̀fíìmù àánú iṣẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń wáwé ìgbélú tó ń fi ìgbélú ẹ̀pọ̀n lójú ẹni tó fẹ́ gba físà tó ti disappoint ẹ̀ bí aláìmọye ìgbà Ọlọ́run wà lójú iṣẹ́ Ọlọ́run ló fẹ́ ṣe o kò kì í ṣèyàn tí ọ̀kan bá lóun ló fẹ́ ṣe ìgbà pírọ̀ ni Ọlọ́run ló ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo àṣẹkẹ̀ ọwọ́ ẹ̀ ló wà. ìyá wa wọ́n ti gbọ́ pé ká kàn sí fún òróró àánú ọṣẹ àánú gbogbo àánú àṣínà báwo gan-an la tún ṣe lè kàn sí ilẹ̀ kan sí WhatsApp number yín tó wà intact 081-644-9311 WhatsApp number mi ni. ẹ bá a tún gbàdúrà fáwọn tó ń wò lákòókò kẹ̀sì bá a dágbére fáwọn aráalé. lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀sẹ̀ yìí máa pè yín lọ́sẹ̀ yìí ẹ máa rà àánú gbà lọ́sẹ̀ yìí ẹ máa ní testimony ìwọ tó ń wò mí yẹn
tó dẹ́mbàsì tán dá ẹ padà yẹn lórúkọ Olúwa nígbà tó bá máa padà lọ ọwọ́ àánú máa kun ayé rẹ. Ìwọ tó ń sunkún lórí ìwé ìgbélú ẹ yẹn tó láti bí ọdún 5 tí wọn fi lé ẹ lọ́wọ́ yẹn kọ́dún yìí tó parí adániwáyé máa gbà jáde fún ẹ. Ẹ máa ní ẹ̀rí tó dájú. Ẹ máa ní ẹ̀rí tó dájú. Ìwọ tí wọ́n da òkúta síbi iṣẹ́ ogun ọ̀run máa bẹ́ẹ̀ gbọ́n dànù. Àánú máa bí ayé yín wò. Gbogbo ojú tó ń wò mí lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí ẹ máa ní ẹ̀rí rere lórúkọ Olúwa. Ẹ ò ní sìnkú ọmọ o, ìbànújẹ́ ò ní wọlé yín, wàhálà ò ní dé bá yín. Bẹ́ẹ̀ ni wòlíì wí. Jésù alágbàwí wa.